ìbéèrè fún àfáà Jàbàtà. Ìbéèrè mi yìí lè lésì, ó sì lè má lésì. Lọ́pọ̀lọpọ̀ ìgbà tá a bá dájú béèrè kọ̀ọ̀yàn, àwa gan ò retí èsì, àmọ́ kẹ́nìyàn ò lè bá a mọ̀ wípé okay, n táwọn ẹni yìí gbọ́yé nípa mi rèé tí wọ́n fi mọ̀ pé mi ò mọ̀ tí ń ṣe. N sì fẹ́ káwọn ọmọ wọn tí ó bá fèsì kankan máa bú àwọn aláìlójútì tó jẹ́ pé èmi gan lẹ́yìn àlífù tó kàn yé sí tí bá ń sọ̀rọ̀ gan. Ìbéèrè yìí mo fẹ́ kí nǹkan kan clear sí mi kí ó máa jàǹfààní, torí pé lọ́pọ̀lọpọ̀ ìgbà mo ti lọ alukọ̀ wọn rí nígbà tí wọ́n wà ní Hajj camp, tí ìfẹ́ tí èmi sì ní sí wọn kódà ọ̀pọ̀lọpọ̀ nǹkan kan ni mo fi ìfẹ́ fi àìmọ̀ kan ṣe tó jẹ́ pé wàásí tí màá ṣe nínú àwẹ̀ lálaalẹ́. Wọ́n ní àwọn sọ̀hábà ò ṣe wàásí nínú àwẹ̀, Ànábì sallallahu alaihi wasallam kì í ṣe wàásí nínú àwẹ̀. Kí n tó padà wá rí pé fadhakir fa inna dhikra tanfa'ul mu'minin. Ọ̀pọ̀ bẹ́ẹ̀ tó jẹ́ pé bí èèyàn bá ní ìmọ̀ láti máa fi jọ, èèyàn ó wọ oko àánú. Ìbéèrè yìí ó ti wá sí mi ní ẹ̀mí ti pẹ́ nígbà yẹn gan tí mo wá sí umura ní àbí hajj nígbà náà tí Facebook ò tí rí báyìí. Kódà mi ò lè kírun lẹ́yìn, ìfẹ́ kírun lẹ́yìn ìmáàmù kan nígbà yẹn bí i tí mo gbọ́ yìí pẹ̀lú pé kúlù bídíà kúfúrù yìí, gbogbo ẹni tó bá ti lè tẹ́ǹkẹ́fin bídíà sí àbí tẹ́nu ń kùn yìí ẹ̀ lè kírun lẹ́yìn ẹ̀. Mo wá fẹ́ mọ̀ tí àfáà Jàbàtà bá wá sí Mákà báyìí, bóyá Madina, ìkan nínú Haramain, bóyá Mákà àbí Madina, tá bá fẹ́ kírun, ṣé ẹ mọ̀ wípé ó súnmọ́ kẹtì ẹ̀ máa mọ ìmáàmù tó fẹ́ kírun fún yín before kí kẹtù máa gbọ́ kíra rẹ̀ pé ṣùdẹ́ sítẹ̀ ni, sítẹ̀ bá gbọ́ ẹ jáàrùn yẹn ni àbí ẹ kọ̀ntínú láti máa kírun lẹ́yìn rẹ̀ lọ. Tẹ́ bá já kí ló kó sí? Ok, tó bá wá kó sí nǹkan kan tẹ́yìn ò fi kírun lẹ́yìn ẹ̀, wáyé tẹ́ ẹ̀ máa fan rere òun náà bẹ́ẹ̀ tí ń fan rere mi ìmọ̀ tí dókítà gbà lọ́wọ́ Imam Àfáà Jàbàtà tẹ́ ẹ̀ sì máa pẹ́ ní kéwì ẹ̀ máa dìísì mi wá ọ̀tọ̀ ni bí àdìsí ó ṣe bí náà sọ àdìsí ó ṣe wá ọ̀tọ̀ ni bẹ́ẹ̀ tí ẹ̀ dẹnu rúmbò mi dókítà tẹ́ mọ̀ pé ẹni yìí ìmọ̀ jókòó lára ẹni yìí kọjá sísọ. Wọ́n dúró lórí súnà, wọ́n ń pèpè súnà, ẹ̀kọ́ tó yanjú ẹ̀ máa wá fẹnu bí àṣà. Ok, kí ni ẹ̀kejì tó bá jẹ́ pé Madina ni ẹ ti fẹ́ kírun tí Imam Ali Uzaifi lẹ́kàn gbọ́ kíra rẹ̀ pé òun ni ṣe kọ́ntínú ni àbí ẹ jáwọn yẹn. Ok, tẹ́ ẹ bá mọ̀ pé kírun lẹ́yìn wọn, kí làwọn ń ṣe táwọn àfáà tẹ̀ ńlá là sí wọ̀nyí? Kí ni wọ́n fi yàtọ̀? Kí ni uziri tẹ̀lé mú fáwọn? Tẹ́ ẹ̀ bá wá lè kírun lẹ́yìn àwọn náà ní Madina, nínú àwọn ìmáàmù mo kàn mú àwọn ògbóǹtarìgì gidi méjì báyẹn ní Mákà, Imam Zulaizi, ní Madina, Imam Ali Uzaifi. Ẹ̀kejì pẹ̀lú Masalasi Haram, àwọn nǹkan míì tẹ̀lé bá pàdé mi bóyá bí tẹ̀síwìsù tẹ́yìn náà pé àtẹ̀síwìsù nílé yìí. Tẹ́ bá fi lè kírun ń bẹ̀ torí kò yé mi pé ṣé ẹ máa dáhùn kí ní Masalasi yìí ni àbẹ́ kí lẹ́yìn ìmáàmù kan. Ẹ̀yìn ìmáàmù yẹn irú èèyàn wo lòun? Kàtẹ̀ tó máa sọ̀rọ̀ àwọn kámẹ́rà tẹ̀síwìrò pé kámẹ́rà wà torí pé bí tí nǹkan dé kó mọ̀ sí kámẹ́rà láwọn àyè yìí bó ṣe tó Mashallah, torí pé nípìnlẹ̀ ayé ọ̀sá kò tó báyìí, kò fẹ́ tó báyìí. Ó ní bí Haram ṣe wà ní bí ọdún mẹ́wàá sẹ́yìn, ó ní bó ṣe wà bí ọdún mẹ́fà méje sẹ́yìn, ó ní bí ṣe ń wà lọ́wọ́ báyìí ibi tí wọ́n ti extend ẹ̀ lọ. Dépò pé kọ́ lè mẹ́wọ̀n pé Daaru Tawhid àfàìmọ̀ ni òfin padà lọ sí. Pẹ̀lú pé bóyá kámẹ́rà kíní kan gbogbo Ok, àwọn ìmáàmù tán bá kírun yìí, ṣé ẹ kírun lẹ́yìn wọn ni àbẹ́jáun?
àǹfààní yẹn mo fẹ́ kí n tiẹ̀ gbọ́ yé ọmọ wọn èyí tó bá wọn pé òun bá lé sí ìfọ̀ mọ́ bí ìbú ọ̀hún mẹ́rin wá gbà bó ti rí nǹkan àjọ tí wọn náà lọ sí umura ibi tó ti kírun ni ẹ̀yìn mọ́mù báyìí lọ ti kírun ọ̀daràn kí ni o òkè ń bọ́ lọ ti wá kì nínú mọ́sálásí hùn pẹ̀lú àwọn kankan tí wọ́n gbọ́ yé tọ́ lè rí ìpé eléyìí kọ́ lọ sọ yẹ kọ́ lè kírun bẹ́ẹ̀ tẹ́ bá fi alẹ́ mú zìrí fáwọn kí ni ó lè fà á tẹ́ fi lè mú zìrí fáwọn àfà míì kẹ́ máa bá ti yẹn lọ tó jẹ́ ọjà sí pé mi mọ̀ bígbà tí ọlọ́run mọ̀ tí dókítà gbà lọ ẹ̀ máa lálà sí àwọn àfà àwọn olùmọ̀ ẹ̀sìn àwọn tó jẹ́ pé kéwú yé wọn kan wọ́n lè díjú kan láì mọ iye ọdún tọ́lẹ̀ tí wọ́n kọ́kọ́ tó ahọ́n yín sí náà ẹ̀ máa lálà sí àwọn yẹn wà yá sa lórúkọ súnà ẹni tó bá ti jù yín lọ tí tọ̀hún bá gbọ́yé tẹ̀yìn ò gbọ́yé àtàwọn ọmọ kéèké wọ́n bẹ̀rẹ̀ sí larúkú mẹ́ni ẹ lórí àwọn ọmọ kéèké wọ́n kọ́ ráìtọ̀ fún gbà mí ra ìkànnì bí dókítà bá ti jẹ́ káfíìrì ajẹ́ pé kò sí káfíìrì láyé mọ́ nìyẹn subhanallah bí inú mi ṣe máa ń bàjẹ́ tó bá tó dá mi nìkan ló mọ̀ bí àmọ́ yóò padà débi tí wọ́n máa kó everybody nígbà tí ọ̀pọ̀lọpọ̀ bá fẹ́ wọn jura tọ́lẹ̀ lómi ó kàn lọ háìdí ara ẹ̀ ló ń bọ̀ wá bẹ́ẹ̀ torí pé tábà sí tíra fẹ́ lómi ìdá pé kó kà kọ̀ mọ́ bí tí ń jẹ́ bídíà kọ̀ mọ́ súnà bídíà kàmù káfíra ní ìkàmù fásikọ̀ ní kọ̀dá mọ̀ síra wọn kàn ìmí ọmọ yẹn sí bídíà náà ọmọ alágbàkó lọmọ yẹn láhàúlà ẹni tó tó bí ọlọ́mọ sẹ́mọ̀ sínú súnà wa ni àìlójú ti wà ní kò sí ń bẹ̀ tíyàn bá dẹ̀ nímọ̀ tíyàn máa fi jọ tíyàn bá já láṣẹ jù ọ̀pọ̀lọpọ̀ àwọn tó yẹ pé Pílátù ni wọ́n nípa tí wọ́n ń ṣe tíyàn bá nímọ̀ láti fi yẹ yóò pẹ́ni tó bá ń ṣàṣe jù ní olú àgbẹ̀ àwọn ilé ìmọ̀ ni tí wọ́n ga kọ́gá o wọ́n dà lóru ni àdánwò tí wọ́n gan ojú táwọn tábùrù tí wọ́n kílẹ̀ lọ torí pé bí a bá jọ ń Súfí ní ìsìn bá jẹ́ oníbídíà ààrẹ ti mọ̀ pé ẹni yìí ẹ jìnà sí eléyìí ẹni àná ni àmẹ́ni tó bá ń kílẹ̀ mùsùlùmí náà ní so ẹ máa rò pé ẹni tí ò bá mọ tí ó fi jọ yóò gbà tàjẹ kò ní mọ̀ pé ọkọ̀ míì tó tún burú ló ń wọ̀ àná ọlọ́run nífẹ̀ẹ́ mi àti yín lẹ̀ ọ̀làjọ́ kan sí àwọn àjọ ọlọ́run mo ní kò yé mi sí kò kílẹ̀ sí mi tó ọ̀pọ̀lọpọ̀ àwọn àfáà tí wọ́n dúró déédéé tí kéwì jókòó sára wọn ìjọba jàbátá lọlé máa fẹnu sáta ọmọ yẹn àwọn olódo ní kíní kámẹ́rà tẹ́yìn sí gbọ́n tẹ́ ń wí kí ló dé kò kílẹ̀ sí mi ni o tẹ́yìn bá ti wá lè ya aláṣejù débi pé kò lè kírun ní Haramain ní ma bóyá Mákà ni bóyá ní Madina ni tọ́ kò yé mi sí ni o bóyá ń bẹ ní àwọn sàhábà tí wọ́n ti lọ àbáwọn tàbí táwọn náà tí wọ́n gbọ́ yé tí wọ́n kírun lẹ́yìn ní ìmáàmù kama ní Haramain tí àwọn náà fi kú láyé kò yé mi sí kò kílẹ̀ sí mi ó ń dọ̀ kàmílà àmọ́ pé ó lè má lè sí o àmọ́ kẹlẹ́ bá mọ̀ pé ok àwọn yẹn understand mi o wọ́n mọ̀ pé abájọ máa understand mi wọ́n fi mọ̀ pé ìmọ̀ tí ń ṣe kò yé mi bọ́ ìmọ̀ kẹlẹ́ bá mọ̀ bẹ́ẹ̀ ìyẹn ló bí tí ẹ bá ń bá nǹkan kan bọ̀ tẹ́lẹ̀ kéèyàn tó lè kó sọ́nà kan èèyàn àkọ́kọ́ sí fáìdé sí pé ok ibi tá a fẹ́ wò ìyàwó wòlé ìwá ní kí ni ìròrí tiwọn kí làwọn náà ìyẹn ló bí kò sí ọ̀nà tí èèyàn kan lè gbé gbà tó bíkọ́sì nǹkan kan làwọn náà ń bá bọ̀ tá a sì ń fẹ́ kọ́ sí bàbá pàdé àwọn èèyàn tí wọ́n ní mímọ̀ yìí jù wá lọ lójú ọ̀nà míì àmọ́ eléyìí nímọ̀ yìí jù wá lọ eléyìí nímọ̀ yìí jù wá lọ àmì eléyìí mọ̀dálẹ́sù ni eléyìí dúró tán eléyìí torí pé nǹkan kan tí yẹn ń ṣe bọ̀ tẹ́lẹ̀ bí nǹkan mo ti wọlé burú tó ẹ̀kọ́ kan ló náà fi ń ṣe ní fi ń gbá yìí ń díẹ̀ tó bá wà ní mẹ́tọ́ dájú yẹn lọ pé eléyìí lọ́nà kì í jẹ́ pé ó náà yà ó pé délé mu yẹn